ìjọba gbogbo wa. Government come and bring them home. Orí tó máa dáná inú àkókò rẹ̀ ló ti wá. Ọ̀run ìlẹ̀kẹ̀ nínú àkókò rẹ̀ ló ti wá. Who knows tomorrow ta ló lọ́mọ́lá? Tomorrow nobody kò sẹ́ni tó mọ̀lá. Orí owó lórí mi, orí owó lórí mi. Wọ́n ní kí sí tó la akọ́pọ́n ìkòkò tó máa jata ìdí rẹ̀ máa gbóná. Dọ̀bí ọ̀sùn máa lọ fọ́. Ìgbìyànjú ẹ̀ kò dẹ̀ nígbàgbọ́. Àdúrà sólúwọ̀ ọba àṣà máa pè ọwọ́ ẹ̀wọ̀n torí orí olówó lórí mi o. Orí olówó lórí mi. Fún mi lówó mo fẹ́ lè fò kí n ra mọ́tò wọn lágbo. Ó ní mi ò fẹ́ òsì àwọn olówó lásán mo fẹ́ máa bá tò. Orí tó máa dáná inú àkókò rẹ̀ ló ti wá. Ọ̀run ìlẹ̀kẹ̀ nínú àkókò rẹ̀ ló ti wá. Who knows tomorrow ta ló mọ̀lá? Tomorrow nobody kò sẹ́ni tó mọ̀lá. Orí owó lórí mi, orí olówó. Ọ̀rẹ́ kọ́ tó náà ṣe ò dáná ìwà dọ̀tí ló wù yìí. Báwo ni wọn náà tuntun sọ̀rọ̀? Báwo? Ìwọ náà tún gbà mí gbọ́ pẹ̀lú kan tó wà ní. Ìwọ náà tún ṣé mo lè ṣerú nǹkan báyẹn sá? Kí ló dé tí mo fi nígbàgbọ́ nǹkan tó yẹ pé mo rí? Jẹ́ kí n sọ orúkọ fún ẹ. Ìwà àbájẹ́ ìbáyẹn lálejò inú ọkàn ló máa ń wà. Tí bá ti wá fún un láyè, ìyá ṣe kí ni? Ìyá ń wùwà yẹn náà. Ṣé lónìí làwọn mẹ́ta ti jọ wà ní? Èmi màá wá máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ọ̀rẹ́ mi ní iṣu. Pẹ̀lú nǹkan tí tá a rí gbàgbé ẹ̀ o mi ò lè gbẹ́ gbọ́ o. Yẹ kí n sọ fún ẹ torí tó yé ọwọ́ yìí ló ṣe yìí sórí tí ò bá kí n ṣe bí ọlá pé a tètè wọlé nǹkan tá a fi tó ọ yẹn kó làwọn máa sọ. àbí mo mọ̀ pé nǹkan ní àti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ló mọ irú attempt tó ti make láti máa ṣe gbogbo orúkọ ẹ̀ nígbà tá a bá sí nílé. èmi gbàtẹ́ mi ìjò wá gbà mí gbọ́ tálẹ́ fẹ́ kó gbà mí gbọ́. kò dẹ̀ tẹnu máa ń pè wọ ìwọ wọ ṣé fẹ́ sọ fún wa pé nǹkan tó ṣẹlẹ̀ ò ṣe é ni. sọ́ọ̀mọ́ ká tó tẹ̀lé táàbì ìgbà tí mo ti fura nígbà tí yẹn ti lọ́jọ́ fi ẹ̀ sọ́bàkọ́bà kan sí kò tí ẹ̀ bínú. ní ilé ṣé gbogbo nǹkan báyẹn fún ẹ̀ jẹ́ kó yé. wọ́n kì í sún ẹ máa ní ọ̀nà gbogbo. eléyìí tó ṣe inú ayé mi náà ó tó gẹ́ẹ́ jọ torí Ọlọ́run excuse me. ọmọ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká jòkó ká ṣètò ẹ̀ ká ṣètò rẹ̀ ọ̀rẹ́ là mẹ́ta tí jọ ń bá bọ̀ ti pẹ́ mi ò sọ pé nǹkan tó ṣe dáa but ẹ jẹ́ ká jòkó ká ṣètò ẹ̀. kí ló lè tó yẹ. ọkùnrin jí ọ̀rọ̀ wọn láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú tí o bá ṣe pé ọpọlọpọ pé ọkọ mi ẹrìn sásìkò so kọ́ rẹ̀ fún mi lẹ́yìn fẹ́ láti sọ. mọ gbé lọbẹ yẹn kò tí ì ló tó yẹn ọ̀rẹ́ ni wà náà àbúrò nítorí nǹkan tó ṣẹlẹ̀ ká sọ pé. ọ̀rẹ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta so èmi lẹ́fẹ̀ẹ́ máa fi ṣe sacrifice ọ̀rẹ́ yìí kò lè work kò tẹ̀ lè work rárá ni. ṣé ọ̀rọ̀ yìí láàrin wọn pẹ̀lú Ọlọ́run bó ṣe rí. ẹgbẹ́ náà ṣí sọ̀rọ̀ ẹni pẹ̀lú jùtì ẹ tún lẹ́nu ẹ tún lè máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ wo ti dà báyìí ṣé ibi tẹ́ ti jọ mu gàrí yín dé ó ti dà kólúkálukú kí ń gàrí ẹ kólúkálukú máa lọ. ẹ má ti kó ìjọ náà. tàbí. kì í ní sùúrù nígbà tó sọ̀rọ̀ ẹ̀ lọ. alọ́lábílábí là ń lò ẹnì kan ráàbù ẹ̀. ẹ jẹ́ ká rà fún ẹ. èèwọ̀ báwọn bá mí àmì kan gbá ọ̀rẹ́ bá mí àmì kan pẹ̀lú rẹ̀ bẹ́jọ bá mí àmì kan gbọlọgbọlọ díẹ̀ gbogbo àrùn tí ń bẹ lára kankan ní mọ̀ Débọ́lá èèwọ̀ ni ó gbọ́dọ̀ dẹ́ wò ó márùn lóògùn ẹrù o márùn ìlògùn ẹrù bí èbó aláwọ̀ funfun bá rù ọ̀rùn ọ̀wọ̀.
yẹ̀yẹ́ ikọ̀ ìdààmú ìtó. Dímọ́lá ẹ ṣàánú mi. Dímọ́lá jẹ́mi ó sòdodo ọ̀rọ̀ fún ọ wò mí kó tẹjú mọ́ mi kó wò mí ire ẹni tájá bá bá lè dé báyìí lájá bá wálé wò mí ìṣẹ̀dáàrin òṣogún o ìṣẹ̀dáàrin òṣogún owó bọ́ ọba ìdẹ́wò méjì ni nínú kọ́ ya wèrè àbí kó kúkú òjijì. Bàbá tó bá jẹ́ pípẹ́ náà kó bá tẹ̀ sí pé màá kú kí n tiẹ̀ lówó ìfọdún méjì káwọn èèyàn náà rí mi pé àṣẹ bí ó ti. tú dànù kì í ṣe pé ó ní lọ́dún méjì níjọ́ tó o bá ti gbèrò pé o fẹ́ sóògùn owó báyìí tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ṣègbésẹ̀ lórí rẹ̀ báyìí ìjọ náà yọ yàwó. bẹ́ẹ̀ ni mo sọ èmi mo sọ bẹ́ẹ̀. Bàbá kí wàá ní ohun ẹbọ kí ni ohun ètùtù tí fi pẹ́pẹ́pẹ́ bàbá. n tó yẹ kó kọ́kọ́ béèrè nù wò mí ọ̀rọ̀ rí ọgbọ́n bẹ́ẹ̀ kó gbé tutù má sì ògùn owó Olódùmarè ní kọ́ lọ rè dúró tì kọ́ ọ mọ́ súre kó sì mọ́ gbàdúrà ní gbogbo ìgbà. Àdúrà lọ̀rọ̀ mi ní àdúrà. Bàbá ẹjọ́ náà ọdún ẹ̀wà láìpọ̀ ní rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́ ó ṣèṣì ni mi sọmọ bẹ́ẹ̀ ọlọ́. Gbogbo ọwọ́ tó ń ká sókè tó ń ká sílẹ̀ yẹn kò kàn mí o kó wá bíbá yẹn o sórí kẹ̀kẹ́ tí mo gbà yẹn mo ti gbà á ní ìpèrè lọ́wọ́ àyókù ẹ̀ ni. Bàbá ìyá máa jẹun lé ọmọ máa jẹ ẹjọ́ ọlọ́run á ṣọmọ dáadáa ọdún. Gbogbo owó tẹ̀mẹ́ta tí wọ́n lọ kó síbi kan yẹn lọ fún wọn bẹ́ẹ̀ náà wọ́n tó wọ̀ ọlọ́gbó omi ká fún bẹ́ẹ̀ jọ. fíìmù tìrìkì délé bàbá ọlọ́run mo ní kí máa rìn dọ̀tí. fíìmù oúnjẹ bíi fíìmù tìrìkì ní àná. ó wà pé fíìmù tìrìkì mọ́gbà tí bá gbé kẹ̀kẹ́ jáde mọ́. Ọláyínká ló pa ló kà báyọ̀ tó pé ìjẹ́ ńgbà yẹn tó jẹ́mi lọ́sẹ̀ mẹ́rin tó lọ ṣe kò wèrè kan èkó tẹ́ máa lọ bẹ́ẹ̀ pé máa kọ́ báàgì wèrè dé tẹ̀ níbi kọ̀ọ̀kan mú dé. èmi kò pẹ́ ìdílé ìwó tó lọ wọ̀ ọjọ́ kejì jẹ́ ìwó tó lọ wọ̀ ọlọ́wọ́ mi àkọ́kọ́ bẹ́ẹ̀ náà. Láńkà àgbà olówó tírí táyà bàbá àyà ọ̀nà gbé kẹ̀kẹ́ fún wa. Odi ọmọ oníbàjẹ́ bá rè kó bọ́mọ̀ mo ra sẹ́yìn wálé níbi tí lọ́mọ pọ̀ tẹ́ ẹbí dẹ̀ láńkà àgbà tó àìlè. Ṣé kò wá sí? Kò sí kankan Démọ́lá tí mo sọ fún ilé ní. Bọ́tì. Gédé bọ̀tì ẹran lé ní ọkàn ti domdomu ní. Mo jẹ bí kakọ tó fà. Kí ló fẹ́ ṣe? Àbá ẹ̀ kọ́ sọ fún kọ́wé kù ẹ̀kẹ́rẹ́ nìyà. Èlé lè kù ẹ̀kẹ́ báyìí. Démọ́lá ọmọ gidi ni àgẹ́sẹ̀ bọ̀tì. Ìbànújẹ́ ló sọ dáadáa bá ń. Ṣé o ti wá ṣàlàyé gbogbo àwọn protocol mi ò ti jó yé? Mo ṣàlàyé pé tó bá jẹ wọ́sẹ̀ mẹ́ta kẹ̀kẹ́ lọ ni. Tọ́ba san 1 million 5 kìíní kan. Fún ibi tó ṣàlàyé fún mi dé mo ní thanksgiving ní máa san lẹ́fù. Yóò lè ṣiṣẹ́. Nílẹ̀ ìkàṣe wáyé lóun kankan kọ́ jẹ mí lówó fún wọn gba kẹ̀kẹ́ rẹ̀ yìí kó tẹ 90 bíbí. Ó bá di jẹ́ ọ̀mọ́ ní. Ó jọ àwọn bá di owó lọ padà ní wọn. Wọ́n jẹ́ òrìbọ̀ sí. Ẹlẹ́dẹ̀. Tó bá ti dọ̀tún la kọ́ wa gba kẹ̀kẹ́ rẹ̀. Pé bẹ́ẹ̀lẹ̀. Kí ààrẹ pé ríire. Ó jẹ́ gẹ́gẹ́ ní ìṣẹ́lẹ̀ ọmọdé ayélujára wà ní ó ti ń kákó. Wọ́n káká di sọ̀rọ̀ ó ti parí náà ni wọ́n ká gbé ẹ̀kẹ́ lọ́tún la. Ọkàn balẹ̀ wọ́n ní kó tọ́ wọn lórí àbí ààrẹ ṣe. Òyìnbá wà bẹ́ẹ̀ ọmọ ìyá. kí n ṣe bí kíkà máa ṣe dọ̀mdọ̀. Ó jà ààrẹ ní. Ajere o òkúkú nísọ ògòdì òkúkú nísọ onísọ ògòdì Adémọ́lá èyí ló ṣe tẹ́ láti gbára lọ́wọ́ Olódùmarè sọ lélẹ̀ ìtòsẹ̀ ìbẹ̀rẹ̀ orí ní o ìbẹ̀rẹ̀ orí ní o tí ìrìn kankan sórí ìtòsẹ̀ yìí òun yóò fi ọ̀dẹ́ tí kò lọ òun yóò tọ́ka orí ńláńlá sí ìgbésí ayé rẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Olódùmarè ò ní lójú tí ọmọ ṣé mo lè wọnú ẹ. Ọgbọ́n gbogbo kíní rẹ ló ṣe dáadáa yìí. Ẹ̀ka tuntun ni ẹ̀rí gbogbo ẹ̀ bàbá wọn sẹ̀ lọ já fún mi ni. Bàbá ẹ̀kí tí ẹ̀wà bá mi so mọ́ àwọn tí kì í máa tà táwọn èèyàn máa gbé sílẹ̀. Adémọ́lá mo ti sọ fún ọ mo ní sẹ̀dáàrí ọ̀gbà kọ́ ọmọ ṣe kọjá bó ti jẹ mọ́sọ̀gùn àdúrà ní kọ́ lọ lè tẹra mọ́ èmi ò ní sọ kankan mọ́ kẹ̀kẹ́ yìí o n ò sì ní bí ọ̀sẹ̀ kankan fún ọ pé kó o lè tàbí ẹgbẹ́ rẹ lọ ó ní ọlọ́lẹ̀ fọkàn rẹ balẹ̀ Olódùmarè ń bẹ lẹ́yìn rẹ ẹlẹ́dàá rẹ ó sì gbé ọ níjà ibi tó ń lọ gan èdè bẹ́ẹ̀ àmì mi mọ̀ pé sọ lélẹ̀ yọ tọ́ka òrì sí ọ èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ́lẹ̀ fọkàn rẹ balẹ̀. Mo sọ àtúkọ́. mọ́sọ̀ kankan kọ́ o ọdún tó lọ sí ọ
Jẹ́ kí n yọ̀ǹda rẹ báyìí. Ó sì ní ọ̀tá rẹ̀. Àdúrà yọ gbà sí o. Ọ̀nà òní díbọ́ o. Ọ̀nà yìí díbọ́ lọ́kọ́. Chinedu. Ìlú tí ìbùmọ̀ dá. Ṣé o rántí ìjọ́ tí mo máa gbà ẹ́ sínú ilé? No, I told you that iṣẹ́ méjì ló máa bá mi ṣe nílé. Yes, exactly. Lọ́jọ́ yẹn ẹ ń pọ̀ ọ̀wẹ́. Ẹ sọ pé àwọn olùgbọ́ ló pọ̀ ọ̀wẹ́. Wọ́n sọ pé bí kò bá sí ìdí kọjá tí mo fi yá ìbẹ́. Obìnrin kò lè jẹ́ kó lóko. Nǹkan tí mo bá bí ẹ́ ni kò sọ. Ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀? Sorry, ẹ sọ pé iṣẹ́ méjì ni wọ́n ti. Láti ìgbà yẹn, iṣẹ́ ẹ̀kọ́ náà ló ti ṣe. Fine. So, time ti tó ń sìn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣé you understand? Ìfisùn tó bá jẹ́ pé iṣẹ́ tí ìwọ̀ bẹ́ẹ̀ already láti ṣe iṣẹ́ ẹ̀ káàkiri. Are you sure? Yes, 100%. Wọ́n ṣiṣẹ́ ẹ̀ káàkiri. Wàá ṣe dáadáa. Wọ́n ṣiṣẹ́ ẹ̀ give you 100%. Alright, kò sí problem. After you. Hello ọ̀rẹ́, Alpha báwo ni ṣe wà? Mo ní kí n sọ fún ẹ pé mo ti wà round mi. So tí wọ́n á máa address mi mọ́ ní báyìí sí. Okay. Number 27 Olówóyin Street, Adéwọlé Estate. So ti kún. Mama expect them. Alright, go take care. Ẹlẹ́dùjẹ jùyà lọ. Èmi lẹ́yìn. Ọ̀gá sọ pé mo máa ń ṣiṣẹ́ kárakára. Mo ń ṣiṣẹ́ kárakára. Sí ìdí nìyẹn tí àwọn Yorùbá fi máa ń pọ̀ wẹ́. Mo ní ọmọ tó bá sọ ilé ìlú ó ti sọ àpò ìyàkó. Àṣé ọ̀gá ti sọ àpò ìyàkó nìyẹn. Because ọ̀rẹ́ tó fi sọ pé mo ṣẹ̀ṣẹ̀ ọmọ tó bá ti sọ ilé ìlú ó máa sọ àpò ìyàkó bẹ́ẹ̀. Ṣé ẹlẹ́kejì tí mo gbà yí ó náìsí? Mo láìkẹ́ ju ṣe alákọ̀ọ́kọ́ lọ. It is very good job. Bóyá máa padà fi alákọ̀ọ́kọ́ kan. Ayédùjẹ jùyà lọ. Oh my God. Ayédùjẹ jùyà lọ. Ayédùjẹ jùyà lọ. Ayédùjẹ jùyà lọ. Owó. Dákẹ́jọ́ kó bóyá jẹ́ kó bá mi sìn ó dẹ̀ mú títí ẹ̀ ó fi kó bá mi ó fẹ́ bà mí láyé jẹ́ so owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé ọmọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wọ́n láyé ẹ̀ àfi kí n máa describe fún ẹ gbogbo gbà ó dẹ̀ fi tiẹ̀ ó fi kó bá mi.
ó ní ètò ẹ̀fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ó dàbọ̀. ẹ lẹ́wọ̀n. tẹ̀lé bẹ́ẹ̀ sà. àwọn madam tó nílé. madam. madam àlejò ń bèrè yín mà. irú àlejò wọn ló tún bẹ̀rẹ̀ mi ṣe báyìí ẹ̀ ń ta tún nìyẹn sáwọn olùkẹ́ nìyẹn wọlé. yes sir wọ́n ní kẹ́ wọlé sà. yes sir wọ́n ní kẹ́ wọlé. ẹ dúró. báàgì mi lélẹ̀. ní lọ́wọ́ tí ẹgbẹ́ rẹ̀. mo rí bẹ́ẹ̀. ọlá pé ìbàdàn kọ́ ẹ̀ mo bọ́ ibi tí ẹ tún lè lẹ́yìn tó kí ni. bọ̀ ṣé ẹ check báàgì wò rárá ni. mo check ẹ̀ náà mo mọ̀ kówó ló wà nù ẹ̀. ẹ mọ̀ kówó ló wà nù ẹ̀ ẹ̀ dẹ̀ sì gbé wá bíbá yìí. ìgbà tí kò ṣe tèmi rẹ̀ bá. ẹ jọ mí lójú o owó yẹn máa wà nù ẹ̀. ó mọ̀ wọ́n bẹ̀. kò sí nǹkan tí mo fẹ́ fowó sọ̀rọ̀. ẹ jọ mí lójú gan o ẹ gbé owó mi wá bá mi nílé padà tó bá jẹ́ lómi náà ti máa gbé lọ. ẹ wo ẹ jọ mí lójú bọ̀ fún nǹkan tẹ́ ẹ wá ṣe yẹn èmi náà fẹ́ jọ yín lójú ẹ jọ ẹ tẹ̀lé mi wọlé. bẹ́ẹ̀ madam mo wà ní ẹnu iṣẹ́. ẹ jọ ẹ tẹ̀lé mi wọlé ẹ jọ ìwọ máa padà sáyé mi ó yá ó yá o inú ayé mi. ọlọ́njẹ kọ́ ọmọ ọgbọ́n o èmi Àyìndé mú àríwú owó yìí rí báàgì yìí sì gbé wá ọlọ́njẹ lẹ́yìn kó lè sórí rẹ mọ́ ni kó sì dá owó padà. bàbá Démọ́lá. ní ọ̀rọ̀ ọmọ tí mo ní kẹ́ bá mi. Démọ́lá fọwọ́ kẹlẹ̀ kó fi kàyà rẹ̀. Démọ́lá ọ̀bàrà ìfàdífàtọ̀ dà ojú tí ń pẹ́ sí àpẹ́ pípẹ́ èyí tí ń ta sí àtàlà bí sí bá pín nígbó ọmọ aráyọ lánàá kan Démọ́lá orí rẹ ti lànà kan ibi tó ń lọ lòdì hùn ibi tí mo sọ fún ọ pé orí rẹ wà ibẹ̀ ló dé hùn Démọ́lá ọmọ náà dáa fún ọ púpọ̀ ọ dáa fún ọ bá ṣẹ̀dá rẹ mu púpọ̀ orí ayé rẹ kò tó oore ti dé sínú ayé rẹ látòní lọ. kò séwu. sógun kò sọ́tẹ̀. bàbá mo dúpẹ́ obìnrin ó sì gbó gbogbo èyí tẹ́ ẹ ṣe fún mi màá mọ̀ lóore bàbá. nígbà tèmi sọ fún ọ níjọ́ kìíní àná wọn lọ́rọ̀ rí ọgbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù orí olówó lórí rẹ tó gbé wálé ayé orí olówó ló gbé wá. orí olówó lórí bó ṣe jẹ́ bàbá náà ojú ń pọ́n mi púpọ̀ bàbá. ojú ò tún pọ́n ọmọ látòní lọ. dúpẹ́ fún Ọlọ́run lórí gbogbo ìrìn àjò mi bó padà tí wàá wáyé yìí mọ̀ pé yóò rí báyìí. ire náà ò sì ní bàjẹ́ Démọ́lá ire náà ò sì ní bàjẹ́ ojú ò tún pọ́n ọmọ látòní lọ ojú kì í pọ́n sí àìmọ́là ó tún máa rí bá ti ṣe ó tún máa rọ́nà gbígbà múnimúni ayé kan ò ní rí ọmọ mọ́ èdìdì ayé kan ò sì ní dì ọ́ Démọ́lá orí olówó lórí rẹ. kò séwu. It is not like what? Ìgbà tí mo wá síbí ìgbà yìí tí o lè madam tó kù sí mi iṣẹ́. Ẹ̀yin wọ́n sọ pé iṣẹ́ méjì ni mo máa ń ṣe o. So ìgbà tí mo ṣe iṣẹ́ yẹn mo rí pé the second one òun ló wà perfect. ìjà ọ̀sán máa ń gbá ayé tí wàá ṣẹlẹ̀. àwọn ìjà. Bọ́dà tún jẹ́ ìgbésẹ̀ tẹ̀mí ti bàjẹ́ fún wa tún jẹ́. Ṣé o ní sùúrù? Sórí bó ṣe wà nílé yẹn, ó ń gbóná lálálá, ó ń yọ orúkú ni o. Ṣé o ti rí sọ́kò tí ń sàkófà sí? Tó bá ń la lálẹ́nu láì. Àgbo ọ̀rọ̀ wo ẹ̀sìn máa lọ náà. Ẹ náà lọ náà. Ó sì ní tí mo fẹ́ lọ fún ọ̀fẹ́ lọ, ayé mi ti bàjẹ́. Ẹ bá mi sọ fún ọ pé kí wọ́n jẹ́ ìbùlẹ̀ àwọn olùgbẹ̀dẹ̀. Kọ́ bá wà jẹ́ ìbùlẹ̀ bó ṣe. Àwọn ẹ̀mú jọ. Sórí sùúrù ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbà ọ́. Ẹjọ́ torí ọlọ́wọ̀ ká ẹ jẹ́ ìbùlẹ̀. Ìbùlẹ̀ ni àwọn olùkẹ́bẹ̀. Ẹ jẹ́ ìbùlẹ̀. Ẹ jẹ́ ìbùlẹ̀ àwọn olùkẹ́bẹ̀. ìbúlẹ̀ ìgbà tó wà lábẹ́ yẹn
òun ni wàá jẹ́. Ẹ jọ. Sórí tó ọ̀rọ̀ tó délẹ̀ yìí àfi ká fi sùúrù tó. ìyàwó mi tó bá ti sọ pé ààrẹ wọn ọpọlọ mi kàn máa wálé. ẹ ṣe dúró. sórí ìgbà tó kọ́ sí wọn ló jẹ́ káwọn yín tí ò sí yẹn lọ tó mọ̀ bẹ́ẹ̀ wọn ló jẹ́ káwọn yín tí ò sí yẹn lọ kí n jẹ èbúrẹ́ abẹ́ ẹ̀ kí n gé ní fún wa jẹ. Ọkọ̀ tó ṣe kù já. Kí ló fẹ́ tọ́rẹ̀ mi ò ṣe fún ẹ? Aláìní tẹ̀lọ́kù. Àwọn àgbà bọ̀ ọ́, wọ́n tábà wo ológun, èèyàn á họra kékun. Ọlọ́mọ jìjà ló kó èèyàn lọ́rùn. Understand? Wá ṣe sùúrù ni o. Lórí burúkú nìyàwó ẹ̀. Ìwà tó wò ó dáa náà. Ìwà tó ń fún Démọ́lá nìyẹn. So nǹkan tó ló fẹ́ látọwọ́ Démọ́lá tí Démọ́lá ò fún tó fi parọ́ pé Démọ́lá ń rèpù òun nìyẹn náà. You know about this is all these days. Àná ò sọ fún mi. Ọ̀rẹ́ mi ò lè sọ fún ẹ o. Èmi pẹ̀lú Démọ́lá aṣéláwo ni. Ìwọ́n fẹ́ kọ́ mọ́ di pé bóyá adalé ẹrú. Nǹkan tó fa nìyẹn. Ó tẹ bàbá tó ń dùn mí jù. I can't just imagine ìyàwó tèmi as in my wife pẹ̀lú gẹ̀tìmá. Kí ló fẹ́ tí mi ṣe fún? Ayé àwọn obìnrin bàjẹ́ o. Ayé wọn oorun kèsè pé wò oorun gan ni àwọn obìnrin tó wà ń ta ń sìn. Ayé wọn ó kò ń bó bàjẹ́ oorun ìwà àbùdọ̀ tí ló lọ wù náà. Bọ̀tí kan tí mo fẹ́ jẹ́ kárí aláìsí ọlọ́run níjà ló kó èèyàn lọ́rùn o. Wàá mú mọ́ra ni o. Mo wà ọkùjọ́ mẹ́ta. Báwo ni ṣọwọ́ ń yá o? Bóun ti fẹ́ wà. Ṣọ́ọ̀bù náà mo wà. Ó ní kí n rán ilé sí. Àwọn aṣọ tó request fúngbà yẹn, wọ́n ti bá mi já aṣọ yẹn wá lóríṣiríṣi. Ìfà tó bá ráwọn kọ́lọ̀ tán já wá fún mi. Peach colour tó sọ́ngbà yẹn ó wà. Ikọ́ tiẹ̀ tí wọ́n wà mo ti rán kalẹ̀. Ó wà lára mannequin báyìí tó bá rí. Ó máa fi tẹ̀ wá rò pọ́n ràn mọ́ ẹni. Ṣé mi wá ní mo size ẹ̀ mọ́ ni mélòó lára ẹ̀ ṣó ti sọ́ra sí ni? Ọ̀rọ̀ wà. Ṣé kò le? Okay, gáì tó ló bẹ́ dówó padà ń gbà yẹn. Ṣé gáì náà ṣe fraud báyìí? Ìdùnnú ẹ̀ náà ni ìdùnnú mi náà. Tó bá ti wà okay kò sí problem. Kò sí problem, Ọlọ́run ayé kó já tó bá ṣe fẹ́. Mo wọ́n ní ṣọ́ọ̀bù bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa worry very soon máa wá mi gò tẹ̀ ti miss ọ̀rẹ́ mi. Adọ́lì baby. Okay, má worry. Oda take care. Alright. Ọ̀rẹ́ mi. Ọlọ́run á jẹ́ kó já sáyọ̀ ṣá. Kúrò ti ẹ̀rọ kọ. Kí ló wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi fún? Wọ́n ló jẹ́ kí Démọ́lá kó dùn orí tó dùn rẹ̀. Wo èmi kọ́ Ọlọ́run ni. Irú ọkùnrin bíi tiẹ̀ náà sọ̀rọ̀. Ṣé o mọ̀ pé ìwò títọ́ ẹ̀ àti dáadáa tó ń ṣe ló gbé ẹ ní kòtò wáyé? Ṣé wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìfẹ́ mi? Ìwọ náà ṣáà máa wà rere ẹ lọ. Àìmọye ọkùnrin ni mo ti pàdé tó jẹ́ pé nǹkan tó wà lọ́wọ́ mi náà gbà tọ́dẹ̀ sá lọ. Ṣùgbọ́n ìwò títọ́ títí ẹ ló gbé ẹ ní kòtò wà lẹ́nu ti gbọ́fẹ̀ mi. Kò sí nǹkan tẹ́mi bẹ́ẹ̀ fi gbogbo yẹn ṣe lọ. Fẹ́ tẹ́mi ní sí ẹ ló máa ń tà lọ́dọ̀. Ṣé jẹ́rìí ẹ? So wọ́n mọ̀ pé pẹ̀lú condition tó wà yìí kò nídìí láti ṣe wàhálà kan. Àgbẹ̀gẹ́ ti aṣọ tó máa fẹ́ pẹ̀lú ilé yìí. Ìjẹ́ kí wàhálà rẹ̀ tó ní ṣé lè tọ́? Bàbá mi bá fẹ́ mi. Thanks so much. I love you. Ọ̀rẹ́ mi o, Adọ́lì baby. Ọ̀rẹ́ mi. Ojú ẹ̀ ni mo ti rí. Àwọn bí ẹ ṣe ń dún. Ọ̀rẹ́ mi mo ti mí sẹ́. Ibi kò mí sẹ́. Sweetheart. Ọ̀rẹ́ mi lélẹ̀ tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún. Ọ̀rẹ́ mi, iyì
ayọ̀ ayé mi ìdùnnú mi ẹni bí ọkọ. kò sí ẹni kò ṣàlàyé fún mi pẹ̀lú bí mo ṣe bá yín gan èmi gan ti mọ̀ wípé ẹ ṣe o ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi. wàhálà máa fi sọ̀rọ̀ ẹ ṣe nǹkan. ọwọ́ ayọ̀ náà lè ti bá wa. à ń sẹlẹ̀bírẹ̀tì kankan náà ní ọwọ́ ayọ̀ náà lè bá wa. ẹ pè mí mo mọ́rin nìyẹn. ọmọrin ó ti fẹ́ ọ̀rẹ́ mi. gbogbo kẹtẹ bá mọ́ mu ní kẹ́ sọ fún wa. báwo ni àwọn ṣáájú kan. ó wà láfẹ́ mi ó wà. ọ̀rẹ́ alábọ̀rọ̀ tí wàá jẹ́ ìbáyìí ohun tó ń ṣẹlẹ̀ gan I don't understand. Túnjí mo tẹ́ ẹ lọ́rùn tí n bá sọ fún ẹ pé ọ̀rọ̀ yìí yé mi àbí mo mọ bí tó gbé ti wá irọ́ pátápátá ni mo pa fún ẹ. gbogbo nǹkan tí mo fi ọjọ́ ayé mi kó jọ gbogbo ẹ̀ mo ti tà tán lórí gbèsè yìí. ṣé a máa wá torí pé wọ́n ní ká má jà wọ́n ní ká má jà káṣọ ẹni kọ́gi ká má lè yọ àbí a máa torí pé wọ́n ní ká má rẹ̀ jẹ wọ́n ní ká má rẹ̀ jẹ kápẹ́ káláboyún má bímọ tiẹ̀ mi ìmọ̀ ọmọ bí tọ́rọ̀ yìí ń lọ o. Hello manager, ṣé wà dáadáa? A dúpẹ́ fọlọ́run nínú ọ̀rọ̀. Wíkì yìí kẹ́ ẹjọ́ manager ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ṣe fún mi bíi 2-3 months màá sanwó yín. Ẹ mọ̀ pé nǹkan ẹ̀ ọ̀kan tó kù mí kú náà ni ẹjọ́ nítorí Ọlọ́run màá sanwó yín. Hello? Máa yí ti pa fún ìṣá. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? kí ló happen now? Let me know. Manager tó pè mí sí ó ní wíìkì ó ní òun ní àdéhùn wa ló lapse any time from next week mo ní tàwa yìí mo ti fi yáwó ní báńkì wọn nínú wọn ta. God Olúwa o aláṣẹ báyìí aláṣẹ tó kú sínú kọ̀rọ̀ tó ń náwó pàṣán ìyà sí wa. ẹni ẹ̀dá báyìí. wọ́n bẹ̀rẹ̀ lórí ìtumọ̀. ṣé wọ́n lọ sọ pé kó wọlé náà. Yes sir. Why not? Mo lè ṣe. Okay. But mi ò lè dá decision take lọ́wọ́ ara mi. Tí ọkọ mi bá ṣe tó ní toilet, àwọn ọmọ wa sọ bóyá wọ́n lè gbà yín àbí wọ́n lè gbà yín. Bọ̀ ẹ jẹ́ kí wọ́n lọ fi lọ check. Okay. Ẹni ẹni lè. Bọ̀dé lélẹ̀. Ta ló ń jẹ́ Démọ́lá. Bọ̀dé ọ̀rẹ́ mi tí mo máa ń sọ fún ẹ òun lélẹ̀ náà. Ok, owó ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ fún mi. Nà. Bọ̀dé ò nídìí àti kúnlẹ̀. Àní kò dìde gbogbo nǹkan tó fẹ́ bá mi sọ dìde. Màdá ọkọ yìí ìjọ ẹ̀ bá mo ti ṣe ọkọ yìí gan. Ìgbà tí olùlọ́tàn gbà yẹn ni olórí burúkú ọmọ yẹn làṣírí ẹ̀ tó tú sí mi lọ́wọ́. Ibùn èmi ò mọ̀ tẹ́lẹ̀. Túnjí ló yẹ ẹ ṣàlàyé gbogbo nǹkan yẹn fún mi and mo dẹ̀ wá ẹ ní tilẹ̀ tó Ọlọ́run rí inú mi pé mo wá ẹ nígbà yẹn láti apologize lọ́dọ̀ ẹ̀ jọ torí Ọlọ́run. Báwo ni gbogbo nǹkan tí ó gbà ó ní gbogbo nǹkan rí báyìí? Ẹ̀mí tẹ̀ wá bọ́ wá sí ṣé ní ẹni bí ni? Èmi ni mo nílé yìí. Mo ní kiri tó ń gbé kalẹ̀ síbẹ̀ pé wọ́n need the house help
so mo need láti mọ̀. ok ìwọ ló wá fẹ́ ṣe aṣọ ẹ̀kú nínú ilé mi ọlọ́run ọba ò ní jẹ́. wọ́n máa ń wọrin yẹn anything tó bá fẹ́ kí n ṣe I will do it. bọ̀dé ò mọ ya ìwọ ara o ìyàwó mi àní lè gba bọ̀dé o kí bọ̀dé máa ṣe aṣọ ẹ̀kú. jọ tó náà Adémọ́lá jọ. bọ̀dé gbogbo nǹkan tó sọ ló ti yé mi ìrànlọ́wọ́ tí mo bá lè ṣe fún ẹ tó fi máa padà sípò máa try bọ̀ kí ló ṣe pé kó máa ṣe aṣọ ẹ̀kú nínú ilé mi. ìyàwó mi a gbọ́dọ̀ ràn ọ̀rẹ́ mi lọ́wọ́ ó ń try fún mi gan-an so mọ̀ pé téèyàn bá wo dúdùn fún ìwọ́n máa rẹ àgbègbè bọ̀ mi nídìí yẹn jọ mo fẹ́ ká ṣe wọn lọ́wọ́ fún gbogbo ọ̀nà tá a bá lágbára máa make àtẹ́ǹtì pé mo ṣe fún ẹ mo fi ọlọ́run bẹ́ẹ̀ lórí lórí gbogbo nǹkan tó tiẹ̀ sọ fún mi yẹn á ní láti ẹ̀wọ̀n lẹ́sà. wọ́n tẹ̀lé wa ká lọ. Yes ma. padà sẹ́nu iṣẹ́ ẹ̀ ń tiẹ̀ ẹ máa wọlé bọ́sà. ṣe takò mí ìṣẹ̀dá mi jọ̀wọ́ lànà kò mí ẹ̀yin tó láyé ẹ dúró sí mi kápò wa kan àgàbò mi. orí 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 lórí mi mi ò kò sí rárá o orí olówó lórí mi o mi ò kò sí mi ò kò sí mi ò kò sí orí mi. orí olówó lórí mi o orí tó máa dáadé inú agogo rẹ ló ti wá ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ inú agogo rẹ ló ti wá.